الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. عن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وآله وسلم بمنكبيه فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. كان ابن عمر رضي الله تعالى عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. رواه البخاري. قالوا في الشرح هذا الحديث معناه لا تركن إلى الدنيا ولا تتخذها وطنا ولا تحدث نفسك بطول البقاء فيها ولا بالائتناء بها ولا تتعلق منها إلا بما يتعلق به الغريب في غير وطنه ولا تشتغل فيها بما لا يشتغل به الغريب الذي يريد الذهاب إلى أهله. وبالله التوفيق. أتدى عمر عبد الله عمر رضي الله تعالى عنهما من الأبادلة الله يونس وباتما أني أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيه. يعني بيغبا èjìká mi méjèèjì ògbàmú tó ń júwe bí ọ̀rọ̀ tí Ànábì sallallahu alayhi wa sallam tó fẹ́ bá sọ bó ṣe pàtàkì tó. Ànábì ò gbá èjìká kan mú, èjìká rẹ̀ méjèèjì báyìí ló gbá mú. Ka'annahu yastarjibu minhu al-intibaha tamama. Ànábì sallallahu alayhi wa sallam ó gbá èjìká rẹ̀ méjèèjì yẹn mú tó fẹ́ kí Ibn Umar kó listen sọ́n attentively. Orúkọ̀rọ̀ tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó fẹ́ bá ọmọ Umar sọ lọ́jọ́ náà ọ̀rọ̀ tó pàtàkì gan ni. Ó fẹ́ kí Abdullah kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí ọ̀rọ̀ náà. Bàtà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó gba lọ́wọ́ méjèèjì tó gba léjìká méjèèjì mú tán. Wọ́n ní kun fi dunya ka'annaka gharibun. Ó ní máa bẹ nílé ayé tá a wà yìí ka'annaka gharibun gẹ́gẹ́ bí àjòjì. Gharib àjòjì ẹni tó jẹ́ pé ó dé ìlú kan ó ní kó ń sinmi nígbà tó yẹ pé ó ń lọ sílùú míì. Traveler tó dé ìlú kan tí ì ṣe ìlú tiẹ̀ fàgbàrí nìsín ẹnìkan lọ sí Ṣakí ó bọ̀ láti Ifẹ̀ ó wá dé Ìbàdàn wá ní kó ń sinmi kó ń sun ọjọ́ kan ọjọ́ méjì kó tó máa lọ síbò Ṣakí. Láyé ìjọ mọ́sẹ́mọ́sẹ́ ìrìn àjò nìyẹn. Ẹ lè má láǹfààní àti ṣe ìrìn àjò àti stretch rí pé ó máa wà rigorous ó máa wà tedious ìrìn àjò yẹn máa ń jìn ó máa ń gùn gan.
unlike today tó yẹ pé tẹ́ bá kó sínú mọ́tò fún ẹ̀dẹ̀bìtẹ́ lọ bóni náà sì ṣe rí àwọn ìrìnàjò kan náà ń bẹ tẹ́ pé ẹ̀rẹ́ débẹ̀ lọ́jọ́ kan kọ́dà kẹ́gun plane ẹ máa ní stopover tó máa ń lọ sí China nísìnyí kò sí direct flight ẹ sì níbi kan tó lọ àwọn India tó lọ Pakistan tó lọ Russia àwọn ló yẹ jìnnà gan kódà pẹ̀lú plane. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún Abdullah lọ́jọ́ náà pé kun fi dunya ka annaka gharibun máa bẹ nílé ayé tá a rí tó fàyè tó sì yòdòyòdì máa bẹ níbẹ̀ ka annaka gharibun gẹ́gẹ́ bí àjòjì gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí àjòjì gẹ́gẹ́ bí arìnrìn àjò tó kàn fẹ́ sinmi níbùsọ̀ kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kò ṣe máa gbélé ayé ó ní aw abiru sabilin tàbí kó máa gbélé ayé gẹ́gẹ́ bí abiru sabilin ẹni tó fẹ́ rí náà kọjá alladhi yuridu an ya'bura as-sabil ọ̀nà lílé wá fẹ́ rí kọjá express ní ẹ̀mẹ́ wá fẹ́ rí kọjá ẹni tó fẹ́ rí náà kọjá yóò tètè kọjá yóò tètè kọ fíù ní lọ ń bẹ̀ kò ní dá àárín ọ̀nà kó sí kí ni kó tẹ́ni kó gbága jókòó pé mo ti débi tí mo ń lọ láà tó báyìí ọ̀nà méjì yìí ni Ànábì sallallahu alayhi wa sallam ló fi ń sọ fún Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma kò fi máa gbélé ayé gẹ́gẹ́ bí arìnrìn àjò má ríra rẹ lẹ́ni tó ti débi tó lọ. All of us were on a transit láwà transit ni pé orí ìrìn àjò láwà àti ìdébi tá ń lọ if not got to our destination gangan níbi tó tá bá ti débẹ̀ yes á sọ ẹrù kalẹ̀ pé yes àti kí ni o àti délé. Ilé ayé tá a wà yìí we are all on a transit àti ìdébi tá ń lọ. Al-Qiyamah gangan ni final what? Destination. Imma ila al-jannati wa imma ila an-nar fa na'udhu billahi minan nar. Inú kẹ́ni nǹkan bára ẹnu al-janna tàbí kó bára ẹ̀ nínú náà kọ́lọ́mọ ìjà wọ̀ náà. Bẹ́ẹ̀ ni final abode. Daru muqim. Daru ish? Final abode. Títí láíláí. Tí ma kí ẹ ma gbádùn lọ títí láíláí, ẹ̀ kó mọ jìyà lọ títí láíláí, ìgbádùn ní kúlù ẹ̀dẹ́dà kó fi ṣe tiwa kó mọ yà jìyà. Wọn wà kán Ibn Umar radiyallahu ta'ala anhu yaqul. Láti jọ tí Ibn Umar ti gbọ́rọ̀ yẹn lẹ́nu Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó bá láǹfààní kó ṣe wá sí ẹ̀. Ibn Umar wa máa sọ fáwọn yẹn pé idha amsayta fala tantadhiri as-sabah lágbájá Ọlọ́run bá ní kó rírọ̀lẹ́ ọjọ́ kan fala tantadhiri as-sabah má retí àárọ̀ ọjọ́ kejì o má retí àárọ̀ ọjọ́ kejì wa idha asbahta fala tantadhiri al-masa Ọlọ́run bá yẹ kó rí àárọ̀ ọjọ́ kan má retí ìrọ̀lẹ́ ọjọ́ náà o àti ilẹ̀ tí mọ́ alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur tó alhamdulillah wọ́n sọ yí pé dandan gbọ́dọ̀ ó dalẹ̀ mélòó ẹni tí ó jí láàárọ̀ kó tó dalẹ̀ ti rí sálì kìyàmà mélòó ẹni tó máa sùn lálẹ́ kó tó dàárọ̀ ó sì kí ni ó ti dákẹ́. idha amsayta fala tantadhiri as-sabah wa idha asbahta fala tantadhiri al-masa. Ó ní wa khudh min sihhatika li maradika. Khudh min sihhatika li maradika. Ìgbà tó bá lálàáfíà tára rẹ̀ bá yá gágá lò nínú yíyá tára rẹ̀ yá yẹn lò nínú yíyá ara rẹ̀ yẹn
máa lò ó lẹ́ẹ̀dìgbà tí ó ṣàìsàn. Iṣẹ́ ìjọsìn tó bá yẹ kó o fi ara yíyá sí tètè fi ṣe, tó bá di inú ìgbà tó o bá ń ṣàìsàn ò ní lágbára àti ṣe ìjọsìn bó ṣe máa ń ṣe é tẹ́lẹ̀. Wọ́n yẹ kí irun rẹ̀ wọ́n yẹ kó yan létí, wọ́n yẹ kó gé létí. As-salawatul khams ma'al jama'a tó bá jọkùnrin, ala waqtiha kó má kí sásìkò tó bá jóbìnrin. Múra sí ìjọsìn, nàwáfìlì rẹ̀ múra sí. Ó kàn mọ́ jẹ́ ìrọ̀rùn yan nìkan lẹ́mọ̀ mójútó, ẹ máa fojú rí nàwáfìlì. Múra sí. Mẹ́rin kó tó kí zuhur, méjì lẹ́yìn zuhur. Mẹ́rin kó tó kí asri, méjì kó tó kí maghrib, mẹ́yìn lẹ́yìn isha. Múra sí dáadáa. Bẹ́ẹ̀ ni náfílà òru wọ́n fi ṣeré akíláńgbé alwitr ẹ má fi ṣeré. Khudh min sihhatika, ìgbà tára rẹ̀ yá yẹn tètè lo àǹfààní yíyá ara rẹ̀ yẹn kó fi ṣe ìjọsìn dáadáa, torí gbígbà tí ara rẹ̀ ò bá yá o lè má rí irun yẹn kí gánjà máa yóò wù ọ́ kí bọ̀ ara rẹ̀ ò gbé, torí bó ṣe wà tí wà ti ṣe àwọn sí jámù òní láǹfààní àti lọ́mọ́sọ́sí lọ kírun. Tábọ̀ àṣọ kò fẹ́ yẹn náà fìlà kó gbàgbé gan àti ṣàlọ́ alága wàhálà ni yẹ́ta yá mọ́mọ́ ni wàá máa ṣe, torí pàrọ̀ rẹ̀ ṣe kí ni kò yá. Ṣùgbọ́n gbogbo dáadáa tó ti ṣe nígbà tára rẹ̀ yá yẹn wọ́n fi máa bọ̀ dì. Gbogbo kùjẹkùjẹ táwọn iṣẹ́ ìjọsìn rẹ̀ bá ní nígbà tára rẹ̀ ò yá, èyí tó ti ṣe nígbà tára rẹ̀ yá wọ́n fi máa bọ̀ dì. Ṣùgbọ́n wọ́n lè lé ìgbà tára rẹ̀ yá oníṣẹ́ ìjọsìn lẹ̀. Ìpàtàkì ló fi wọ́n kírun jàmá. Ó lẹ́nu bẹ́ẹ̀ nínú wọn tẹ́ pé irun rẹ̀ ò ní pé lójúmọ́. Ó ní khudh min sihhatika li maradika wa min hayatika li mautika. Kó o sì máa mú nínú ìṣẹ̀mí ayé rẹ̀ lẹ́ẹ̀dìgbà tó bá ti kú gbẹ́lú báyìí kó o lè ṣiṣẹ́ kankan mọ́. Idha mata al-insanu qata'a anhu amaluhu illa min thalath. Tó ti dákẹ́ báyìí inna lillahi wa inna ilaihi raji'un, ó ti tán, ó lè ṣiṣẹ́ kankan mọ́. Bókàn tí ẹ wo kó fẹ́ ṣe kò pọ́síbù wá. Wọ́n ṣe olóore iṣẹ́ ìjọsìn àwọn kan dáadáa tó ti ṣe nígbà tó wà láyé, ó máa kó ẹ̀san rẹ̀, wàá máa rí ẹ̀san rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán. Al-Imam An-Nawawi rahimahullah nínú Riyaadus Saaliheen wọ́n ní qalu fi sharhi hadha al-hadith ma'na. Wọ́n láwọn olùmọ̀ àwọn afá dáadáa, afá sunna, gbà tí wọ́n fẹ́ sọ ìtumọ̀ hadith tá a kàyé, wọ́n sọ pé túmọ̀ ní pé la tarkan ila dunya. Mọ́ gbára láyé, wọ́n fi sọ́dọ̀ ayé, wọ́n sọ pé ayé la kọ́kọ́ mọ́ ṣe ká tó sọ̀run. Wọ́n sọ bẹ́ẹ̀, wọ́n ní wala tattakhidha watanan. Mọ́ múlé ayé ní ibùgbé tó sọ pé ó ti débi tó máa gbé òní kó ń bẹ̀ mọ́ láíláí. Wala tuhaddis nafsaka bitulil baqa'i fiha. Mọ́ sọ fẹ́ mi rẹ̀ pé ó pẹ́ láyé gbà bó ṣe ń wo ìmọ̀ pẹ́ láyé gan. Ara mi yá gágá, kò sí kankan tó sí àgọ́ ara mi, máa pẹ́ láyé bó ṣe ń wo ìmọ̀ fẹ́ lò tó 150 years láyé. Mọ́ sọ fẹ́ mi rẹ̀ bẹ́ẹ̀ o. Torí pé asbabul mauti kathiratun, asbabul mauti àwọn sábàbí púpọ̀ o. Àìyá ara kọ́ nìkan ní pààyàn o. Èyà mọ́ lọ tí wọ́n tó ya tí ó wà gbáyàn dànù tó yóò bẹ̀bọ̀ sálìkì àmọ́ o. Èyà mọ́ kúkú accident o. Wallahi ìbọn tó lè mọ́ gbáyàn, èyàn lè mọ́ sí ike ó kàn jókòó bí kan ni, wallahi ó sì dákẹ́ wẹ́lú. Ààrẹ sì wá yá ó máa ṣe check up, ó máa ṣe kíní kan. Ọlọ́run bá ló ti yá, ó ṣe kíní ti yá nìyẹn o. La tuhaddis nafsaka bitulil baqa'i fiha. Tẹ́mi rẹ̀ bá ń tàn jẹ mọ́ jẹ́ kẹ́mi yẹn tán fún pé àìrọ̀ anytime mo lè kú.
ó ní wà lábìlẹ̀ tí iná ibi hà mọ́ jẹ́ kẹ́mí rẹ̀ sọ fún ọ pé kó múra sáyé múra sí ayé ni ó ṣe múra sáyé o gbọ́dọ̀ bọ́ sí gbọ́dọ̀ fi nǹkan fáwọn ọmọ rẹ o àwọn ọmọ ẹlẹ́bí rẹ ẹlòmíì ó fẹ́ tọ́jú ọmọ ó fẹ́ tọ́jú mọ̀lẹ́bí fẹ́ yìí nìkan ní òfin ní ṣètò ọlọ́run yọ ọmọ sáká kiri ọmọ là ń ṣiṣẹ́ fún ọmọ là ń ṣiṣẹ́ fún à ń ṣe fáwọn ọmọ ní káwọn wá bá nǹkan lẹ̀ wọ́n tó wọ́n gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣiṣẹ́ fọ́mọ sítọ́ ọmọ bá dé òun kò ní ṣe kankan mọ́ ni bàbá wàá ṣe tó bá lè ṣe fọ́mọ múra sí ìjọsìn tọ́mọ rẹ̀ bá dé àwọn náà ṣe kí àwọn náà ṣe tí wọ́n. ó ní wala tata'allaqu minha illa bima yata'allaqu bihi al-gharibi fi ghayri watani mọ́ dìrọ̀ mọ́ ayé ju ti ẹni tó bá wà lórí ìrìn àjò mọ́ ń dìrọ̀ ọmọ lọ tí ó fi délu rẹ̀ ìtara nídìí tá a fi mọ́ sẹ̀mí òní ogbé dánilé ayé nǹkan tó mọ̀ bá tó mọ̀ nídìí gẹ́gẹ́ bí ó ṣe pé tó wà lórí ìrìn àjò náà ní tó nídìí níbi ìrìn àjò rẹ̀ záàdù wọ́n pè ní záàdù sáfà ìpèsè ìrìn àjò bóyá omi kòkòndòrò kan omi táwọn Fúlàní máa ń rọmi sí kòkòndòrò táwọn Fúlàní máa ń rọmi sí ẹ̀mọ́ ọkà gbé dání bugari abọ́ méjì kan wọ́n pẹ́ padà ní arìnrìnàjò nìyẹn o tó nídìí nìyẹn ò nídìí kó mọ bàtọ́ wa ń lọ lórí ìrìn àjò wá gbé ewúrẹ́ dání gbé stóòfù dání wàhálà olùkú rẹ̀ sí ẹ̀ báwa náà ṣe gbọ́dọ̀ di ẹrù wa ilé ayé tá a wà yín nìyẹn di mọ́mọ́ bá ẹ̀rù díẹ̀. I'm talking metaphorically so I'm talking figuratively táwọn ní kò di ẹrù díẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ ni pé wọ́n ní ò gbọ́dọ̀ kọ́lé sọ pé ò gbọ́dọ̀ kọ́lé ìtumọ̀ ẹ̀kọ́ ni pé ò gbọ́dọ̀ ra mọ́tò só ti yé ṣùgbọ́n gbogbo ó kọ́lé ó ra mọ́tò yẹn olóko onígbà yẹn jẹ́ kó mọ nímọ̀ bá só ti yé sára yẹn ti yé báyẹn mọ́mọ́ kọ́lé kiri bí ẹyẹ onílé mẹ́fà l'Àbújá mẹ́wàá ló ń lẹ́kọ̀ọ́ àti ìbàdàn ṣe é kà torí kíni. wọ́n ní wala tata'allaq minha illa bima yata'allaq bihi al-gharibu fi ghayri watanihi tó mọ́ dìrọ̀ mọ́lẹ̀ ayé ju bí ẹni tó wà lórí ìrìn àjò ṣe ra mú nǹkan dání títí ó fi débi tó ń lọ. wala tashtagil fiha bima la yashtagil bihi al-gharib máa kọ́ àìrojú pẹ̀lú ayé ayé ni ó àfẹ́ṣe kìíní káàdì wọ́n ti rántí ń gba fọ́ọ̀bù kíní kan kò wá ní ráàyè tọ́lọ́run kò ní ráàyè ẹ̀sìn máa kọ́ àìrojú pẹ̀lú ayé kẹ́yìn bó sì jẹ́ pé ẹni tó wà lórí ìrìn àjò tó bá délùú kan tó ní kò ní stopover gbogbo ẹlọ́run náà rẹ́tà máa ń ṣe ìlú yẹn kò kán kí ló kàn ó bí ó ti tètè délùú rẹ̀ ó wà lórí ìrìn àjò ó wá délùú kan àwọn sọ̀rọ̀ òṣèlú wọn ni ẹni tó fẹ́ jọba wa rèé o wọn náà wà lọ́ bá wọn dá sí àwọn olóògbọ̀rọ̀ jọba kí ló kàn mẹ́wàá àlejò tẹ́gbọ́n onírìn àjò ló wà tẹ́gbọ́n owó kan tó fi délùú rẹ̀ gan-an ń bọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni kò kọ́ gbẹ́rù rẹ̀ kó ọmọ sí kí ni wọ́n bá tiẹ̀ lọ wọ́n ní àlejò tó yẹ pé yuridu dhahaba ila ahli ìwé tó kàn ní pé bóun lòun ṣe dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí òun bó ṣe yẹ ká máa gbélé ayé nìyẹn ìyá múlẹ̀ ayé ń bíntín ìyá mú ní kékeré wọ́n yẹ kí ayé tóbi lẹ́mìí rẹ̀ débi wípé òun ní rọ́lọ́wọ́ bá sí abẹ́lọ́n kọ́lọ́ kó sì sẹ̀mí ayé wa kó sì ń dáadáa o rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.